kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas gbogbo alama ta ni wọ́n ṣàṣínú wa ti ń ké ilé babaláwo ilé àfọ ológun ló kù kùránì nílẹ̀gbẹ̀ẹ́ wa yìí ìwòsàn rèé a sì sọ fún ti ta ní a ní nǹkan tí ò ní náyàn ní $1 tí ò ní náyàn ní wàhálà tí ò ní náyàn ní 5 minutes a lò eré abẹ̀sísáré ká ìyẹn dúró báyẹn nínú alukur'anul karim imam malik bunu anas rahimahullahu ta'ala àwọn tí a ti mẹ́nu mọ́tò mo fẹ́ sọ̀rọ̀ tí a kàn sùnmọ́ kó sì mẹ́fílẹ̀ tí a kàn jẹ́ as'al madarik sharri ishadu salik as'al madarik sharri ishadu salik tí a fi kí mazhab imam malik ni ìṣúọ̀ pọ̀rọ̀ tí mo fẹ́ sọ ń bẹ́ nù ilé ní ìbá quote torí pé òun bẹ́ wájú mi torí pé sharri mazhab imam malik lóun náà ṣùgbọ́n as'al madarik yẹn mo wà very sure of his pé n tí mo sọ inú ẹ̀ lọ́wọ́ imam malik bunu anas radiyallahu anhu ó ní tí àìsàn kan máa ń ṣe èèyàn tá a wá gbogbo oògùn lò sí táàrí tí ì ṣe pé ọlọ́run ti kádàrá rẹ̀ pé bá a ṣe wà ní ẹdíjọ́ ọkú tẹ́pẹ́ ìwòsàn ń bẹ fún àwa làkàn tí ìrìwòsàn rẹ̀ ó ní kílẹ̀ ń dààmú sí i ó ní ẹ lọ wó mi zamzam tẹ́ ẹ bá wà níbi tẹ́ ẹ ti lè rú mi zamzam ẹ lọ wó mi odò tí bá ń sàn tó mọ́ èkó ló lomi ọjọ́ mi lójú kan lọ sin omi ní lóṣogbo mélòó alódò ọ̀ṣun lára ọ̀sà tẹ́ bá yọ odò ọ̀ṣun 100 lára ọ̀sà tó omi tó lọ lẹ́pẹ̀tẹ́ ni ọba tó dá omi lọ́yẹ kásẹ̀ kì í sin omi tó lọ ń dá èyí ṣe táráyé lọ sin odò wọn láwọn ọlọ́sùn mo ní ti yín ò da mọ́tẹ́ ń ṣe ọba tó dá odò ọ̀ṣun tó dá ọ̀sà tó dá òkun lọ́yẹ kẹ́sìn ìwà rẹ̀ ń sin omi sí àìníla àkáyèrè kí ẹ máa lọ sin omi àbí kọ́ máa sin ṣègìdì àbí ó máa sin àpáta àbí ó máa sin òrùn àbí ó máa sin òṣùpá àìníla àkáyèrè nínú sọ́tò Fussilat Surah 41 Quran ayah 36 ọlọ́run ní lára àmì wọn ọlọ́run ọba. wa min ayatihi al-laylu wan-naharu wash-shamsu wal-qamaru la tasjudu lish-shamsi wala lil-qamari wasjudu lillahi alladhi khalaqahunna in kuntum iyyahu ta'budun. ọlọ́run tó láàrin gani lára mi òun ọlọ́run ọba wọn náà kú ní Ibn Qayyim kú ní Rajab 13,751 after Hijra so tó ṣe déédéé 1350 sísìn a sì wà ní 2017 ní ìsìn ẹ̀wọ̀n gbà yẹn sísìn. Al-muhimmu ọlọ́run ní lára mi ọlọ́run tẹ́ fún ọkọ̀ oníkápá ní òun ní òru àti ọ̀sán èmi mọ̀ mú òkun dé èmi mọ̀ mú mọ́lẹ̀ yọ jáde nínú rẹ̀ tí mò ń kí ọ́n bọ́ nínú ara wọn. wà ṣàmùsù wal-qamaru lára rẹ̀ ní òòrùn wà tó ṣùpá gbogbo tọ́lọ̀ ń dárúkọ àwọn èèyàn máa ń sìn wọ́n ń sìn òòrùn wọ́n ń sìn òṣùpá wọ́n ń sìn ìràwọ̀. la tasjudu lish-shamsi wala lil-qamari. ọlọ́run ní ẹ má sùjádà àmọ́ ẹ má jọ́sìn fún òòrùn ẹ má jọ́sìn fún òṣùpá. wasjudu lillahi alladhi khalaqahunna in kuntum iyyahu ta'budun. ọlọ́run lè ní ọlọ́run bá tí wọ́n dá wọn ní ẹ máa sìn tẹ́bá lọ́lọ́run sìn o ẹ má sìn kó sìn. àwọn èèyàn ń lọ sí di ìgbà àwo tí ntí Islam sì mú wá ní ilẹ̀ Imam Malik ní rahimahullah ta'ala ó ní ẹ bá ti rí omi Zamzam tẹ́ ẹ bá rí omi odò tí ń sàn tó sì mọ́ ẹ ké sí Suratul Fatiha Suratul ẹ pé ìkànnì orúkọ ẹ ní Ash-Shafi nínú orúkọ Suratul Fatiha kálọ̀ kí tafsir Ibn Jarir at-Tabari àbí tafsir Qurtubi àbí tafsir Ibn Kathir muqaddimah tafsir fún Suratul Fatiha Fatiha Ibn Qayyim sọ yìí pé orúkọ 16 lọ gbajúmọ̀ ní orúkọ táwọn afáàmà bí Suratul Fatiha àwọn kan náà ń bẹ ní Kùránì Fatiha gbogbo àlàmọ́ bí ẹ mọ̀ wò sábọ̀ ọmọ fáání tọ́lọ̀ ń wí wà Qur'anil Azim ọ̀n bẹ ní Kùránì Ummul Kitabi ìyá gbogbo tí a Suratul Fatiha nìjẹ́ bẹ́ẹ̀ láàrin orúkọ ní Ash-Shafi wà Ash-Shafi ntí máa jẹ́ ìwòsàn fún àìsàn Imam Malik ní ẹ̀kẹ́ Suratul Fatiha sínú àwọn kìnìún tá a wí ẹ̀kẹ́ àwọn ayatu shafa mẹ́fà tí ń bẹ nínú Kùránì sí Suratul Tawbah lálákọ̀ọ́kọ́ ní ayat shafa mẹ́fà
verse 14 rẹ̀ Quran chapter 9 verse 14 ìkejì ń bẹnu sọ́tù Yunus Quran chapter 10 verse 57 ìkẹta ń bẹnu sọ́tù Nahal sisi Quran chapter 16 verse 69 ìkẹrin ń bẹnu sọ́tù Isra àti kíhun lẹ́ẹ̀kan Quran 17 verse 82 ìkarùn ń bẹnu sọ́tù Shu'ara sisi Quran chapter 26 verse 80 ìkẹka kẹfà ń bẹnu sọ́tù Fussilat tá a lọ àyàkátà ńlẹ̀ ní ìsìn náà Quran chapter 41 verse 44 àwọn ayẹ́tò ṣìfà nbí tọ́lọ́ ti dárúkọ ṣìfà nù Quran mẹ́fẹ́fà nù wà yóò sìn wà nsúkọ̀ alẹ́ wà yẹ ṣe sùdó àkọ́mi mọ̀mìnì yẹ ayú ànásù kọ́díjà fún mọ́tò tó mi rọ́bì kọ́ ṣìfà ní ma fi sòdò yà kúrúdù mi bùtú ni aṣaraabu mukhtalifun alwanu fi ṣìfà linnas wà nínú zinna Quran wọ́n wà ṣìfà wà rahmatun mọ̀mìnì wà ìdá mẹ́rìtù fà wà yẹ ṣe wàlá jàánà Quran àjàmí yàlá kọlù la fussilat ayatu àjàmí wà rọ̀bì kúlù wà lílẹ̀ dín amanu udan wà ṣìfà mẹ́fà ni wọ́n mẹ́fẹ̀fà náà mo ti dọ́gbọ́n kéyì ní eréfẹ àwọn àyà mẹ́fẹ̀ẹ̀fà Imam Malik ní suratu Fatiha ló lídìí gbogbo ẹ̀ o yóò jẹ́ méje Fatiha alákọ̀ọ́kọ́ ké tí mani bá ń bẹ ẹ̀kọ́ kan tó tí mani bá tó ekele ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ méje méje ẹ̀kẹ́ sínú omi Zamzam abomi odò tí ń sàn tọ́ mọ́ kó ti bí ó mọ ọmọ kó sì máa fi sanra kó máa fi sanra tí omi bá ti lè ní Kùránì náà àlè fi sanra sínú ilé ẹ̀gbin ibi tó bá mọ̀ là á fi sanra sí àbí ká sanra sínú báwo kankan wá dànù síbi tó mọ́ gbàtà bá sanra tán Imam Malik ní rahimahu ta'ala mujarabu ni ó ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ṣe Imam Malik ní tí ń ṣe èèyàn tẹ́ ẹ ti lògùn fún tí ò lọ ẹ ti gbàgbẹ́ tí ò lọ yóò sì lọ kí a ló dé ó ní alákọ̀ọ́kọ́ ni pé ìlàjù méjì lọ pàdé ìlàjù bilmada wala ìlàjù arọ̀báni a lo màtíríà tójú lè rí omi alágbàáká jùlọ ní gbogbo ilẹ̀ ayé omi Zamzam omi tí a níbi sọ̀rọ̀ àṣà ń sọ fún ẹ yìí pé omi máwù Zamzam lè máa ṣórí bàlá tá a bá ti rí ike omi Zamzam tó ń gbé aláṣẹ Saudi Arabia ẹ̀rì tí wọ́n kọ́ sí lára omi Zamzam ní tẹ́ bá ti mú fún ní ọmọ ṣiṣẹ́ fún. alẹ́ kejì ni ẹ̀lájò rọ̀bá ní àyà Ọlọ́run tátìlẹ̀ wàrà nǹkan báyìí agbára ti dára nǹkan náà tó bẹ́ẹ̀ yẹ lápàdé lára nǹkan kan yóò dín agbára nǹkan náà kù yóò sọ agbára àárẹ̀ yẹn yóò sọ di fúfú yẹ ìyẹn ń bẹ́lẹ̀ fún mùsùlùmí tọ́pọ̀lọpọ̀ ayẹ kásìs opportunity ẹ̀ta yìí lò ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn sì ń kọ́ ọ̀rọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n àkíyèsára. now àwọn materials kan bẹ lórí ilẹ̀ ayé tí ń bẹ nílùú Èkó tá a wà nínú rẹ̀ yìí tábàdí central mosque kó gbogbo àyíká rẹ̀ báyìí wọ́n mọ̀ tán bẹ́ẹ̀ ni èso tamru ti ń jẹ́ ajiwa ń bẹ ordinary tamru ti ṣe ajiwa ń bẹ dàbídùn èso dàbídùn yìí ń bẹ dàbídùn tá a máa ń jẹ tá a máa fi ń ṣinú àwẹ̀ ó ní àìmọye nǹkan lára tó wúlò fún ó ní àìmọye nǹkan lára tó wúlò fún phase 1 ó ní àìmọye nǹkan lára tó wúlò fún mo fẹ́ sáré ka tíra tí bùnà bá wí lórí dàbínú èyí jíjẹ tá a máa ń jẹ lásán nígbà òde bíi harfu ta oní tamuru àti tíínù méjèèjì ló ń fẹ́ sọ̀rọ̀ lórí harfu ta thabata fi sahih anizo salam man tasabbaha bi sab'i tamaratin wa fi lafdhin min tamri aliya lam yadurru dhalika yawm samu wala sar anibi sọ sanu hadisi sahih hadisi nbula àti rí ó ní òun ti mú wa lẹ́yìn ìmí tí o ti mú wa lẹ́yìn yóò mú wa nísìn ẹ ń bá jẹ èso dàbídùn méje nínú gbólóhùn mi dàbídùn tó wà lórí igi tó ga tó pẹ̀rẹ̀ ga lam yadurru dhalika yawm samu wala sahru poison tó bá jẹ́ njọ́ náà kò ní ṣe léṣe sahru mi àṣàṣì kò ní ràn inú àdìsí oní baytun la tamru fi jìyà ahlihi ilé tá a bá dé rẹ̀ àbá bẹ́sùn dàbídùn bẹ́ẹ̀ ilé ọ̀hún fi bí pamọ́ aláàlẹ́ rẹ̀ bá lè lè bẹ́ẹ̀ ó fi bí pamọ́ aláàlẹ́ ẹ̀ ọgbọ́dọ̀ wà nù léyìn hadith sahih nu sahih Muslim hadith 153 àti hadith 2046 nu sahih Muslim inú Sunan Abi Dawud hadith 3831 inú Tirmidhi hadith 1815 inú Ibn Majah hadith 3327
no Darimi Mustadima Muhammad bẹ́ẹ̀ náà kọ́ńkàn gbà á lásìkò kí á ní àwọn sẹ́tì dàbínú ọmọ ṣe lára wọ́n bẹ̀ sí káwọn ó ní dàbínú la lè jẹ́ pẹ̀lú zabidu pẹ̀lú kíní tá à ń pè ní yogurt ká jẹ́ pẹ̀lú dàbínú oníṣẹ́ ńlá tí ó ṣe lára a lè jẹ́ pẹ̀lú khubzo pẹ̀lú bread oníṣẹ́ tí ó ṣe lára wàhálù mufradan a sì jẹ́ lóun nìkan wọ́n wọ haru fi thaniya ọ̀fẹ́ sọ kíni components ń bẹ lára dàbínú àníyàlá ọbẹ̀ ntọ́ka wa ó ní wọ́n wọ ọmọ kọ́wìlì cabbage tẹ́ máa sábà jẹ dàbínú dáadáa yóò máa fún ẹ̀dọ̀ yẹn ní strongness yóò máa build up ẹ̀dọ̀ yẹn yóò máa lágbára sí tẹ́lẹ̀ bá sì ti lágbára yóò máa pọ́ǹpù ẹ̀jẹ̀ dáadáa ẹ̀jẹ̀ ó circulate lára sẹ́sì dàbínú ọmọ sí lára nìyẹn. ó ní mùláyìlì tọ́bẹ̀ ẹ̀ ìsì máa ń rọ ìṣesí èèyàn tẹ́yìn bá jẹ́ ẹ̀hàn àti máa ń wà gànàgànà tí wọ́n á ń jẹ dàbínú dáadáa yóò máa change yóò máa rọ wàyí sídùfì bá a ìmọ̀ ṣe àlékún àpòlá ìfún ẹ̀dọ̀ nǹkan kan tí ń bẹ́nu àkókò tí ń bẹ lára rẹ̀ yóò rí dísà kòkòrò yẹn yóò lọ pa ọ̀pọ̀lọpọ̀ nínú nùsẹ́ tí máa ń ṣe lára nù bó sàṣẹ ń kalọ̀ ní sá kọ́mọ́ gbàgbọ́ àsìkò wa torí àsìkò ta níwà limited káàánú ọmọ lọ́wọ́ ohun tó kù fúnra wa nù tíra ájúwà ń bẹ fún wa tẹ́ pé bí wọ́n bá sàṣìyàn tí nǹkan ti ń ṣe yẹn lára tẹ́ ń bá ń jẹ méje ní ìdajì pẹ̀lú bó ṣe ń jí báyìí ètò tí ń bẹ lẹ́nu ẹ̀ ń dajì yẹn pẹ̀lú ájúwà dàbínú náà níjẹ́ bẹ́ẹ̀ o òun máa ń dúdú báyìí òun special kò sí kì í wù mí bómi kọjá Madina gbogbo àwọn àfáàtẹ dórí Ibn Taymiyyah náà sọ pé wọ́n ti lọ ọgbìn káàkiri ilẹ̀ ibòmí ní Ṣáàmù nǹkan Bahrain kò wú mẹ́ Madina ni àdébí máa sọ wẹ́n pé hajj al-Madina gbóró yẹn jáde lẹ́nu yẹn pé hajj al-Madina ni dòní ní òhun bómi kò so hajj al-Madina bí wọ́n bá ti pọ́ẹ́sì yẹn tẹ́yẹ̀ ti jẹ́ nǹkan lójú àlá tó ti ń dààmú rẹ̀ lójú oorun tábẹ̀ sì jẹ dàbí méje méje dájú pẹ̀lú tọ́tún ń bẹ̀rẹ̀ bó ṣe ń jí báyìí nígbà tó yẹ jẹ́ fọ́jọ́ méje pọ́ẹ́sì yẹn ó ti lọ́ọ̀lẹ̀ yọ kó lára mùsùlùmí lónìí àmójútó lára tá àmójútó tẹ́pà wà láńdé tọ́lọ́ ń fi kẹwàá òun ni epo habatu sauda láàrin epo zaitun gift látọ̀dọ̀ ọlọ́run fún ani habatu sauda anibi ọ̀sálàm ó pèsè náà ó pè ní habatu barika oríṣiríṣi kọlọ́ngà ń pè tọ́fẹ̀ tó márùn nùtírà sọ́yọ́ ìjẹ́ kìtàbá lọ sínú habatu sauda ní sẹ́bàdọ́bẹ̀ alifaha Ibn Qayyim yóò pè lórúkọ mẹ́rin àbí márùn lójú ẹsẹ̀ ni yóò sì má di sẹ́wà pé àníyàn sanu pè lórúkọ yìí epo rẹ̀ ń bẹ kóró rẹ̀ ń bẹ mùsùlùmí ọ̀ benefit látara rẹ̀ tó nǹkan ó dìgbà táwọn kiri bá tó gbọ́n tí ń bẹ lára ẹ̀ àwọn náà padà máa ta fún wa. wọ́n ti ń ṣe ọ parí wọ́n yóò fi ṣe ọṣẹ téèyàn fi máa wẹ̀ wọ́n yóò fi ṣe pomade téèyàn fi para torí àǹfààní tí ń bẹ lára ẹ̀gbẹ́ pẹtẹ táwọn àǹfààní ti kọ sínú àwọn tẹ́lẹ̀ àtàtijọ́ wa Ibn Qayyim sọ rẹpẹtẹ ń bẹ kí ni ń bẹ lára rẹ̀ iṣẹ́ wo ni ó ṣe ọwọ́ ọpá ìlọ pé ṣèfà òní mi kúlì dáìlà sam ìwòsàn ló jẹ́ fún gbogbo àìsàn pátá àfàìsàn tí ó bá pààyàn ló kù ní òní kí ọ ó ti tó lẹ́rìí lórí pé mùsùlùmí ò gbọ́dọ̀ jìnnà sí. zaitun aya zaitun bẹ́ẹ̀ ní Kùránì nù suratu Nur aya 35 surah 24 verse 35 zaitun sọ ọlọ́ni Allahu nuru samawati wal ard mathalu nuri kamishkatin fiha misbahu al-misbahu fi zujajatin az-zujaja ka'annaha kawkabun durriyyun yuqadu min shajaratin mubarakatin zaytunatin la sharqiyyatin wala gharbiyyatin yakadu zaytuha yudhi'u ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. ìròyìn àtìgbọ́n ọlọ́ọ̀ni ṣájà àti mubarakatin zaitunatin ọlọ́run kì í ka pé di alálùbáríkà inú tafsiru Qurtubi rahimahullah ta'ala Abdullahi ibn Abbas radiyallahu anhuma ó ní awwalu shajatin fil ardi shajaratu zaitun igi àkọ́kọ́ lórí ilẹ̀ ayé ìpégi kankan wù lórí ayé tó jẹ́ igi ńlá igi zaitun náà ni lórí ilẹ̀ ayé ọlọ́run ńlá sharqiyya tí wà látàrí kì í ṣe igi ìsàbí west nìkan all corners ayé ni bó tẹ̀ pé lọ́dọ̀ àwọn ní kò wù àmọ́ ń bẹ ní Áfíríkà bó ṣe wà ní Asia bó ṣe wà ní Europe bó ṣe wà ní America bó ṣe wà ní Australia
la sharqiyyati wala gharbiyati igi pàtàkì èso orí rẹ̀ epo ara rẹ̀ ìwòsàn ní fáìmọ̀ yé nǹkan mùsùlùmí ò sí opportunity tó ń bẹ lọ́wọ́ ẹ̀ nǹkan mi là ń sáré káàkiri sí tó wá dìgbà tá a bá débi ìbéèrè àwọn nǹkan tí ń ṣe èèyàn kí ni Islam wí pé ká ṣe lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ń padà sọ kí n move síwájú díẹ̀ shari'an nílẹ̀ Yorùbá bí gbogbo ayé àfi bí tọ́lọ́ bá ti làwọn ló kù ìkà ọ̀nbẹ láàrin wa pọ̀ ìkà asàsíni ológun tí máa ń fẹ́ kí tẹlómi ó bàjẹ́ kó mọ́ da fún yàn ọmọ tó ní ọpọlọ tí ń kẹ́kọ̀ọ́ tí ń yé ọlọ́lẹ́kẹ́ ó yé ọlọ́lẹ́wé ó yé ó ń lídìí àwọn ẹgbẹ́ ní gbogbo kíláàsì sọ̀rọ̀ bá rẹ̀ Yorùbá wà bí wọ́n ṣe ṣe nǹkan sí ìtọ́pọ̀lọ́ yóò fi lọ́ọ̀lẹ̀ tí ó di dẹ̀dẹ̀rìn tí ò ní mọ nǹkan kan mọ́ wọn ni ó ka abc kò ní rí ka káàdì bàtàfà kò ní rí ka kọ́dà bó ti àkọ́ àwọn sòrí tẹ́lẹ̀ rí èmi ti witness yẹn rí ọmọ University of Jos ọmọ Yorùbá ni tó dé 400 level tí ó defend the project tí ọ̀rẹ́ ti abc mọ́ abc ẹsẹ̀ báyìí yóò defend the project báyìí gbogbo nǹkan lọ kúrò lórí ẹ̀ ó di dandu èèmọ̀ ńlá nílẹ̀ Yorùbá àwọn èèbùrú láyé ìkànnìwá àníkànú èmi gángan fúnra mi tí yẹ pé wọ́n sọ fún mi nígbà wọn primary school pé ẹ̀fà first ni mí ẹnìkan sọ pé àwọn fọ mi lójú pé ní ríranjú exam pé kò ní ṣe pọ̀ kí ni ìhun yóò rúpọ̀ ni wọ́n sì lọ ṣe oògùn sórí ẹgbà àtòrì tí wọ́n di nǹkan sí lórí báyìí pé tí n bá ti rí lọ́ọ̀kan bẹ́ẹ̀ ojú mi ti fọ́ èmi ò tí ì dé school tí wọ́n fi ń sọ mi pé kí n má wọ school o lágbájá ti gbé àtòrì kan dání wọ́n ní tí n bá ti rí báyìí pé ní ríran mo lé mi àtòrí yẹn ó ní máa fi nà á mo sì gba àtòrí tí mo kó bòtọ́ sájáde lọ fún mi mo ní èmi ní ìrírí ọlọ́run ọkọ̀ láyé agídí àṣà mo ní èmi ọmọ kéwù kankan jọ náà mo kàn lágídí pé mo kàn ságídí ọlọ́run wá gbèjà mi fàdí fà yé mo ní èwo ni yé ọmọ ẹ̀fọ́ èmi lójú kí ni àfọ̀jú ẹrẹ ní sí pé à ń ṣèdèwọ́ à ń paasi kí ni a fẹ́ fojú yẹn sí kádà ọlọ́run ni kí ni àfọ̀jú ẹ̀ sí tẹ bá fọ́jú ń tán ṣé ìwé tí wọ ọmọ tẹ́lẹ̀ wọn wà á mà èyí onítorí ẹ̀ mà obìnrin lóyún náà lọ́dọ̀ọ̀nù ó tó bí tọ́ á bí lọ́rùn ṣé wọ́n mọ̀ bí ọmọ inú ẹ̀ láyé kò pọ́síbù ṣùgbọ́n torí pé ìkànnì wa àwa náà pàápàá jùlọ àwọn mùsùlùmí ọ̀rọ̀ wa máa ń jọmí lójú díẹ̀ ṣé ẹ láwọn tí ò tí dàn kankan àwọn ọmọ wa kéékèèké ọmọ under 15 tí ò tí ì mọ nǹkan kan tí wọ́n bẹ́tà ju àwa tá a ti dàgbà yìí lọ àwọn tá a ti dàgbà a ti mọnú àwọn ẹ̀yà tọ́lọ́ ń dá wa síbi tá à ń gbé a sì pín ẹ̀yà tí ìfẹ́ kọ́ da fún yàn dálẹ́ ni ẹ máa ń bá rú ẹ̀yà bẹ́ẹ̀ gbé yóò fi tiwọn náà kún ìròrí ẹ̀ àwọn àgbàlagbà mi mẹ́sàn-án máa ń pò ìtọ́rọ̀ yìí ni máa ń le fún mi jù láti pa nílẹ̀ Yorùbá wọ́n ní ẹni tí ò ní já jẹun yóò àdànù oúnjẹ tiẹ̀ mọ́ àpò tiẹ̀ mọ́ ni o mùsùlùmí tó a ti dàgbà tó máa tó tó máa Kùránì tí mo sọ wà ọmọ Kùránì tó a sì kọ́ lọ́kọ́ Kùránì mo ti dọ̀mọ́ 60 mo dọ̀mọ́ 50 ọ̀rọ̀ pé yà á lè ké Kùránì ọmọ ìlú Èkó Lagos Island Alhaji Dikola Jesus officer UCH lọ́dún tó ti pẹ́ bí around 1995 àbí 96 náà retire ní UCH after 34 years in service ọmọ 67 years ni wọ́n dà tí wọ́n fi ake Kùránì ní Central Mosque ọjà bá ń bàdàn wọ́n náà fẹ́ padà sí kòlẹ́ ntọ́mọ Kùránì pé kò dáa káwọn wá bàdàn káwọn kó ń bàdàn láì mọ Kùránì èké gbogbo àwọn mẹ́sà àwọn níbi iṣẹ́ àwọn ní máa ń tẹ̀lé wa Kùránì wọ́n á wá sí Kùránì class oní 3 months sẹ́yìn fi máa oṣù mẹ́ta ké Kùránì wàláì second wọ́n ṣe inú àwọn méjì wọn lọ́dún náà láàrin 42 students wọ́n jọ jáde pọ̀ lẹ́ẹ̀kan náà after 3 months àwọn náà second ọmọ kan jẹ́ Uthman àfàmùsámi mọ ọmọ yẹn Usman yẹn níjọ́ náà lọ́wọ́ ọmọ ọdún 9 ni màmá rẹ̀ sunkún ní tá a fi gbà tó ra sọ pé àyè gbọmọ kéékèèké báwọn tó ti wà lẹ́nu sẹ́tàn tí kò ní secondary school sókè ni wọ́n ń ké torí pé ọmọdé ò lè fọ kọbi ara sí Quran láti kọ́ lóṣù mẹ́ta àwọn àgbàlagbà ni màmá ẹ̀ sá ní rárá pé yọ sàkè ọmọ yẹn lọ first Alhaji Dikure lọ second mo dàgbà wọn pé àdéké Quran I need the Quran pa I need the Quran fún káfí mẹ́ẹ̀sìn I need the Quran pa àfi bẹ́ẹ̀ lọ́hùn I need the Quran pa àfi ṣèwádìí fáwọn yẹn I need àìmọye ká fẹ́ lo Quran fún tí ó wúlò fún wa alimohemu àgbà òdi wa lọ́wọ́ ẹ̀ ká lọ ké Quran àwa mùsùlùmí lójoojúmọ́ tilẹ̀ bá ti mọ́ báyìí nítorí àṣàṣe àwọn ẹ̀dẹ́ ènìyàn mo fẹ́ ẹ̀jẹ̀ ń sáré kakínẹ́ kan nù tẹ́lẹ̀ bíi tààlùj
àtàálùjì ń bẹ nínú tíra Ashiyatul Adawi tí mo gbé síwájú yìí sẹ́rí risala ni o risala Abu Zaidi volume 2 volume 2 rẹ̀ so eléyìí ni commentary tí wọ́n ṣe fún tíra tí ń jẹ́ risala tíra fíkì risala commentary rẹ̀ kan náà àwọn commentaries tó ní òní Ashiyatul Adawi táwọn olóòkan yìí inú page 451 ni ta'aluj wa ta'aluj onani báàbù fi ta'aluj ọgbọ̀rọ̀ ìwòsàn pé ká ṣe ìwòsàn fún nǹkan mo fẹ́ ka àwọn kankan bẹ̀ tọ́lọ́mbá ní kí n rí wọ́n ní àdánwò ń bọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́yìn àtọ̀dọ̀ àwọn àlùjànnú sì ń bọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́yìn àtọ̀dọ̀ àwọn àjẹ́ lórí ilẹ̀ ayé àníbi kíkẹ́ àti gọ́nà nǹkan lọ bá sọ pé láwọ́ sábàkọ̀ ṣẹ́nu kọ́dá la sábàkọ̀ tó láàyè tápẹ́ kankan bá ń bẹ tí ó di kádà lọ́wọ́ tí òfin ní ṣe àwọn àjẹ́ ní ìbádí lọ́wọ́ walakin qadarullah àmọ́ lọ́n ti pè bò lórí ẹ̀dá wọ́n kàn dílé ntọ́ lè fẹ́ ṣẹlẹ̀ síyàn ni kádà ọlọ́run ọ̀sẹ̀ kò sọ fún tán fẹ́ dá sí pé kádà ọlọ́run ní ṣe àjẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àjẹ́ 1 million tó bẹ́ẹ̀ àmọ́ wọn ó fìtínà ẹni tí ó di ńlá kó tó di ńlá ojú rẹ̀ ó rí máa bò nílẹ̀ Yorùbá ní ẹni tí ó gùn ẹsẹ̀ rẹ̀ ó tẹ̀rín ni àdébí sọ̀rọ̀ ọ̀sà ó ní ta'awanu rárá o ó ní mo fẹ́ àdìs ìbẹ̀rẹ̀ àdìs ẹ̀kan mo fẹ́ lò àyà Kùránì lẹ́nu mi ń lọ bẹ́ẹ̀ ista'inu ala qada'i hawaijikum bil kitman fa inna kulla dhi ni'matin mahsud àwọn kan pàdé sùn da'ifu ni Ibn Majah gbà wá wọ́n sùn da'ifu ni àwọn kan ní sọ pé da'ifu gbà asan ní dáre dìgẹ́rì ni pé ọ̀dà àsùnmọ́ àdìs mi lọ sọ́pọ̀tì ẹ̀ tẹ́ dà kí ni ìtumọ̀ àdìs ń àríbi ni ẹ wá ràn ṣe Ọlọ́run lórí bùkátà yín pẹ̀lú ẹ̀fẹ̀numọ́nu mo sì gba kọ́ńtàtì kan ní ìsinmi 150 million tí wọ́n bá parí iṣẹ́ ìtàn bá jèrè 40 million ṣe báyìí wọ́n sọ fún àwọn èèyàn àwọn bàbá kan ìyá kan bẹ̀lẹ́gbẹ̀rẹ̀ pé njọ́ tí a lọ fẹ́ ya rẹ̀ níyàwó ọmọ mi ti ń jẹ́ báyìí ọmọ ti ń rákòrò njọ́ náà lọ ta ká tó lọ fẹ́ ya rẹ̀ níyàwó eléyìí ní àdìmí ẹ̀rọ ju ọmọ tèmi tí ó ti di tàùsàníà kọ́ńtàtì ò ní bọ́ sí bọ́ bá bọ́ sí kò ní fara rí lò àwọn kan ti mẹ́mẹ́ ilẹ̀ Yorùbá àtẹ́pẹ́ ní tí a máa ń ṣe nù. ebi ń bọ́lá sẹ́pẹ́ ọmọ kan pé wọ́n ní mẹ́sìn ni wọ́n fún lágbájá fún ìyá ni kí ni èwo ní jẹ́ mẹ́sìn wọ́n ní yóò lọ ṣiṣẹ́ mẹ́sìn wọ́n ní èwo ní jẹ́ ẹ̀ láyé mi kí ni yóò di dókítà Jami ó di dókítà lójú mi dókítà kọ́ dókítà ni náà ló ti dáhùn wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ Ọlọ́run sì ní sẹ́wọ̀n sọ́ọ̀sìdì Ọlọ́run di lọ́wọ́ 300,000 lọ́mọdé tí ò lè lọ skul mọ́ dòní di òní ó drop out ní OAU fún rẹ̀ ni òun ọ̀kàwé mọ́sẹ̀ yóò àjókòó nulẹ̀ ní òkùnrin yàrá yóò tilẹ̀kùn mọ́ rí kò ní jáde tí lọ́dún mẹ́ta nulẹ̀ tí ò jáde tàpẹ́ à irú àdánwò wa rè ọ̀kàwé mọ́ báwo àkàwé mọ́ náà àjókòó nulẹ̀ látọ̀dún kẹsàn-án ní ìsìn ní ti ń tún jáàmù ṣe padà ń gbọ́ gbádùn tán tí ò tí ì admission dì sìn gbogbo ẹnu mi sọ torí tí mo mọ̀ ni ojú àwọn kan ló ti di dọ́tọ̀ ìyẹn ń bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá ó ṣe kọ́ wà láwọn ilẹ̀ ibòmíì náà o ti wá táwa gbé yìí ni o torí bẹ́ẹ̀ wọ́n bí wá síbẹ̀ láti dàgbà sí amọ̀ tí ń lọ ń bẹ̀ àfihàn tọ́lọ́mbá láàánú gbọ́ lókù torí ẹ̀ ló fi jẹ́ yí pé àwọn àáfàá ní bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ sí yàn tí Islam ní ìwòsàn fún tó ṣẹlẹ̀ òun bẹ́ẹ̀ náà ni kí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ọmọ ṣẹlẹ̀ Islam ní tó ní àṣìṣe tí ìdí lọ́wọ́ àwa mùsùlùmí là ń sọ ọdẹ ń gbẹrẹ lórí nítorí ẹ̀ka ṣe a ní ìdíkà lọ change mo ń tẹnumọ́ púpọ̀. nínú nǹkan tẹ́mi mọ́ ó sì dá mi lójú láyé fún mùsùlùmí tí mùsùlùmí bá dán níná pé ilẹ̀ mọ́ ẹ jẹ́ ń sọ kékeré ká sí mo rántí mi àwọn ọjọ́ kan jọ̀bọ̀ yìí mo fẹ́ bèèrè àwọn àfa àdájọ́ wa pé kílẹ̀ wí gbàdé ẹjọ́bọ̀ ṣùgbọ́n Ọlọ́run ní kí n tó gbàgbé padà súnà àríwọ̀sán pé tá a bá ti débi kan báyìí dáná sọ̀rọ̀ mọ́nsìlá àríwọ̀sán tẹ́ bá lọ bì kan tẹ́ bá ti ń débi tẹ́ lọ báyìí ẹ sọ pé àwọn òbí kálí mọ́tìlẹ̀ mọ́tì ní ṣàìmọ̀ kọlà wọn kí ló ní yọ ṣẹlẹ̀ tá a bá gbóná ebi àwílẹ̀ ìṣètò nìkan wí ọlọ́dún kan kò ní ṣẹlẹ̀ sí àti èyí ẹ̀kọ́ mi tó wáyé ta nínú ọjọ́ pé nígbà tá a dé jókòó yìí lórí ìbá tí ń jókòó báyìí àwọn àwọn olùkọ́ ẹni tẹ́ tá ń fi ṣọ́nà pàlàpọ̀ lọ́wọ́
olóyè kan o ẹ wo gbẹ yẹ wo àwí ẹ wo gbẹ yìí lọ tọpẹ tómi ètò ẹ kẹ àlò put into practice what we know àlò ń tà mà. òun nínú Riyadu Salihin ta lọ́mọ tẹ́lẹ̀ tí òwú kọ́ náà wọ́ tó mọ gbólóhùn tẹ́lẹ̀ àwọn èèyàn mọ̀ àwọn olùkẹ́ni ebi nu citadel tí bàbá yìí ń darúkọ lẹ́ẹ̀kan Yéṣu Muslim ní jẹ́ citadel lóyìnbó ntọ́ yẹ ká wí tá a wí nìyẹn ọ yẹ ká débi kaka wí táwọn àlùjáde máa ń bẹ́ ń jókòó yìí tí wọ́n àtàkì yẹn ń bí ẹni tó wí ó ti wà protected from jinn wọn ò lè àtàkì yóò kó meeting kankan ò ní ṣẹlẹ̀ bóró oògùn bá gbọ́ oògùn àtàfẹ́ ṣe léṣe ń bí oògùn ò ní nà ń bí tó wà lóye sọ bẹ́ẹ̀ wà láì kò sì ṣe bẹ́ẹ̀ rí kò yà rí láyé àbúrò yà ó di aláàní ó ní mo lọ sóko mi akéèké ta mi ó lọ sọ ànàbí kò akéèké burúkú kan ta mi láàárọ̀ yà níbi ni nígbà odò kò sọ pé àwọn òzùbí kálí mẹ́tẹ̀ẹ̀ta mẹ́tẹ̀ẹ̀ta mi ṣàmì ọ̀kadà tó bẹ́ẹ̀ wí akéèké tó bẹ́ẹ̀ kò tọ́ ọdún kò tó ìkú mẹ́. kò náyẹn ni £1 kò sì gba 5 seconds mùsùlùmí ọkọ̀ láti ṣe tẹ̀dbíkù tọ́mọ àìlò torí ìdí eléyìí ní lójoojúmọ́ tilẹ̀ bá ti mọ́ báyìí àwọn kankan bẹ́ẹ̀ nù Kùránì tèmi àtẹ̀yìn gbọ́dọ̀ máa kà àtàwọn kankan nù Sunnah ní ọ̀sán láàrẹ̀ ní Suratul Fatiha wà láàrẹ̀ ní Ayatul Kursi wà Quran chapter 2 verse 255 sura kejì Kùránì aya 255 láàrẹ̀ ní aya méjì parí Suratul Baqarah wà amana ar-rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun tí ṣe Quran chapter 2 verses 285 286 285 and 286 aya méjì tó gbẹ̀yìn Baqarah nù. lára ń ta agbọ́dọ̀ mọ kétílẹ̀ bá ti mọ lójúmọ́ pé ilẹ̀ mọ́ báyìí ajísáyé o lára ní Suratul Ikhlas wa lára ní Suratul Falaq wa lára ní Suratul Nas wa mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ tán yẹn mẹ́ta láàkè. ẹ̀ ń bá mọ súnà ní ọ̀sán dáadáa tá a bá sáré mọ ìrun subuhi tá a sáré mọ Salatul Maghrib ìrun méjèèjì lójúmọ́ mẹ́ta náà láàkè gbogbo òrun mẹ́tẹ̀ẹ̀ta tó kù ẹyọ kọ̀ọ̀kan láàkè àákè Ayatul Kursi àákè Falaki kúlẹ̀ Suratul Ikhlas Falaki Nas ìkọ̀ọ̀kan nírun mẹ́ta sùmọ́tò á di ìrun subuhi àti Maghrib Ayatul Kursi ẹyọ kan náà ni Ikhlas mẹ́ta Falaki mẹ́ta Nas mẹ́ta kí ni Ànábì sọ̀rọ̀ sàn sọ pé yóò ṣe fún àtàbákè ìtọ́ sọ fún àyẹn àìlò rẹ̀ ní jámọ́ ní problem tá a ní wọ́n sọ fún wa pé tá a bá ti ké nǹkan báyìí àti wà protected from Allah ọlọ́wọ́ dàbọ̀ àti ìdìrùn mi a kọ̀ láti ṣe so àwa ní attacks à ń sáré ká ta ni wọ́n blame ara wa ni ká blame ó ṣeéṣe káwọn èèyàn máa bínú wa kán sóògùn sí wa lóòótọ́ ó ṣeéṣe kán lálùjánu sí wa ṣùgbọ́n gbàtà àti ṣe nǹkan tọ́lọ́ fi dáàbò bá àlùjánu ò ní ṣiṣẹ́ lọ́rọ̀ ògùn ò ní ràn wá a máa ṣẹ̀mí wa ní pẹ̀lú àlàáfíà láyé wa lọ ọlọ́run máa là wá ní gbogbo òṣòro ó ti pé wàá pọ̀ kò sí pé a ná owó lórí nǹkan kan kò sí pé wọ́n máa rù wá ká ààbò ọlọ́run yìí ó pàtàkì fún wa láti wá lójoojúmọ́ ni mùsùlùmí gbọ́dọ̀ ké la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir 100 láàárọ̀ 100 lásàlẹ̀ àfa Sheikh Muhammad bin Salih al-Uthaymin rahimahullah ta'ala nù sẹ́rí Riyadus Salihin wọn volume 3 wọ́n ní gbólóhùn yẹn wọ́n tàlífàjà ìbátìlá láàárọ̀ ìfún ká tó kí subuhi àti tọ́ láti bẹ̀rẹ̀ rẹ̀ tá a bá rí 100 ṣe tá a bẹ̀rẹ̀ kí subuhi bá kí subuhi tàkà ṣe ìwọ̀n bá tó bá kù bàbá rí 45 ṣe ká tó kí subuhi ó kù 55 tá a lọ sí lẹ́yìn subuhi wọ́n sà káàdì irun tán ká ṣe irun náà kó sá pé 100 kó sì pé 100 nírọ̀lẹ́ bádàlá asri ti dìgbà tá a fi sùn ọ̀dà kọ́ wà alẹ́ àjù kọ́ wà létà lọ ká ṣe after asri ti Maghrib ọ̀dà àjù kọ́ jẹ́ ẹ̀yìn Maghrib àbẹ́yìn ìṣá ìlọ torí pé àtàkì wọ anytime láti ìrọ̀lẹ́ náà a ti wà protected by Allah pé ẹ̀ ń bá ti ké nǹkan márùn Ọlọ́run ṣe fún kì í sọ̀rọ̀ ti ládàá lọ́kàn mẹ́rin ni ládàá ti bẹ̀rẹ̀ ìkarùn ni pé wàkàdé ìsọ̀lá omina ṣèyítọ́nà hatta yumsi ó àdéhùn sọ Bukhari àti Muslim ni ó tọ́ bọ̀ sábẹ́ àbọ̀ Ọlọ́run protected kó lọ́dún èṣù títí lé èṣù ńjọ́ náà ẹ̀ ń bá ṣe nírọ̀lẹ́ títí lé mọ́ Ọlọ́run fi sábẹ́ àbọ̀ àlùjànnú kankan nílé dọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ọba ní nǹkan mímọ́ tí ó gbà lára askari la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in tí ó bá kọjá yẹn kan ti tó ká tó a sọ pé nǹkan ńlá mẹ́rin bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ táàrí àgbàládà pa aṣọ èèyàn mẹ́wàá di olómìnira tààrà àwọn kó lóko ẹrú fakọrọ kọba nù suratul balad láwùsùnmí adal balẹ̀ fakọrọ kọba tí a ń fi yẹn nìkan ká tó òkun lọ́rùn ẹrú wà láǹtọ́ lọ́n sọ pé yóò gbé yẹn wà lùjẹ́ láì wà lówó kankan tá ẹrú kò lóko ẹrú kódà bá ló lọ ààrẹ ẹrú kankan àkànfi gbólò yẹn 100 times àgbàládà pé ẹrú mẹ́wàá la free lónìí ṣé o tó yàn ládàá lójoojúmọ́ bẹ́ẹ̀ twice daily ẹrú mẹ́wàá láàárọ̀ ẹrú mẹ́wàá rọ̀ rẹ̀
iṣẹ́ rí 100 ẹ̀ṣẹ̀ 100 wọ́n parẹ́ tí ò tó yẹn iṣẹ́ rí 100 times 10 ládá tó kéré tán lọ́dọ̀ Ọlọ́run 1000 ládá 100 ẹ̀ṣẹ̀ tí ó parẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí n mọ́ waste time. a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa mẹ́ta láàárọ̀ bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samaa'i wa huwa as-sami'ul 'alim mẹ́ta láàárọ̀. ó kọ àwọn nǹkan mi o àwọn tíra ń bẹ tó yẹ pé gbogbo tó yẹ ká ṣe láàárọ̀ báyìí àbí tó yẹ ká ṣe rànlẹ́ ó ti wà lójú kan náà nù tíra tá a lè rí ká lára àwọn ni alwirdu almusaffa almukhtar alwirdu almusaffa almukhtar tíra askari ńlá ni ti Darul Ifta Ministry of Religious Affairs ní Saudi Arabia ṣe láti alẹ́ 70 ní tí àyẹ̀ ti wà lágbàáyé tá a bá lọ hajj àárí gbà ní Madina àbí Mecca ẹ sọ pé alwirdu almusaffa almukhtar wọ́n sì ń ta lọ́jà wa ń bí náà owó kékeré báyìí wọ́n ń ta èló ni yamọ́ríyàmọ́ ń ta 200 naira péré ni àìlè kọ́ ó yàtọ̀ sí ilé pọ̀ alwirdu almusaffa almukhtar Kánò láì wọ́n ti máa ń lọ ra ìyá tí mo dárúkọ yìí Kánò ni ti máa ń lọ ra wa 200 naira ní ń ta ìmí ni awradu ahli sunna wal jamaa awradu ahli sunna wal jamaa ìyẹn mo fẹ́ fún àwọn printers tí wọ́n ń tẹ̀ ìwé pé kí wọ́n tẹ̀ jáde so tẹ́mínà rà ní maktaba ní Makka ní aji 2013 àbí 2014 kọ so adi 2013 mo rà ní Makka maktaba kan ní tí ń bẹ ní Sharu 16 ní Makka tí wọ́n ń pè ní maktaba tó Tajiba bookshop ńlá ni ó tó building yìí tíra náà fi ń tà ní Makka ní Sharu 16 ibẹ̀ mo tíra awradu ahli sunna wal jamaa àwọn àdó à ń bẹ ní ọ̀tọ̀ kí mùsùlùmí ọmọ láyé so àwọn askari oníyàrá ń bẹ nú ẹ̀ so tó yẹ pé tààrọ̀ ní tìrọ̀lẹ́rẹ̀ wọ́n ti separate ẹ̀ àti bá a ṣe kà á gbọ́dọ̀ dùn ní ma torí pé ìlú tá a wà ìlú àwọn ìkà ìlú aláìlójú àánú ìlú tí kìí fẹ́ kó dáa fún yàn dálẹ́ ìlú tí wọ́n fẹ́ kẹ́nìkan ó ní kó ju tọ́ ma àwọn lọ ntọ́nà sì ní í ṣe fọ́mọ tí wọn kò ní í ṣe fún láéláé kọ́dà bíi tẹlómìn bàjẹ́ tá à ń pè ní hasadu kí tẹ̀ntọ́ da ọ́ bàjẹ́ àti gbogbo tó rí bẹ́ẹ̀ yẹn lọ kí n máa lo àsìkò púpọ̀ mo fẹ́ kí n dúró lórí abala yẹn káàbọ̀ sórí àtàkì jinn. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi wassalatu wassalamu ala rasulillah. ọ̀rọ̀ àtàkì jinn àti kí ni tá a lè ṣe sí i tá a fi bọ́ lọ́wọ́ ẹ̀ kí la ṣe tí wọ́n fi ní rí wa àtàkì ẹni tí àtàkì kí ni tó yẹ kó máa ṣe ìtọ́nà òfìlà jẹ́nu nìkan kọ́ ní àtàkì lọ́dọ̀ ní ìfẹ́ kí n lójọ́ torí àsìkò tá a ní kéré tá a bá ní jẹ́nu orúkọ fún gbogbo àlùjànnú ní jẹ́ bẹ́ẹ̀ àwọn ìkànnù wọn ṣàìtọ́nù ṣàyàtẹ́nì lórúkọ tiwọn àwọn ìkànnù wọn bí ìgbà tó pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn òní jínù jẹ́ al-insan al-jinn jáànù ní plural bíi nọ́ọ̀sù náà fún insan ọmọ ẹ̀dẹ́ ènìyàn al-insan an-nas aljinnu aljannu plural nù àwọn ìkànnù wọn àwọn ẹni bí àwọn tí ọgbàtọ lọ́hùn àwọn tí ọgbọ́lọ́hùn gbọ́ àwọn tó pé iṣẹ́ wọn ni kàn ṣe ìdìláàlì fọmọ yẹn lórí ayé wọ́tẹ̀síìn ká sọmọ yẹn nù ká ṣe ní tí ọ̀dà lọ́sọ̀ fún yẹn kọ́ pé ní ọmọ àwọn yẹn ṣe àwọn ní jẹ́ ṣayatin àwọn àfọ onímọ̀ Islam ọlọ́run kó bá a san lẹ́sàn-án rẹ̀ ní inú tí a ti jẹ́ muhkimu fil aqidati al-islamiyya tíra yìí ni mò ń dárúkọ al-muhkim fil aqida wọ́n ní iye ìgbà t'Ọlọ́run dárúkọ màlẹ́kà nù Kùránì lọ́rọ̀ dárúkọ ṣayátínù náà nù Kùránì equal number of times